You're watching GboahTv. Kindly click on the subscribe button and the bell beside it so you get notified when we drop new videos. Thank you. Èmi kan sára sọ́lọ́run ọba. Ẹ̀yin kan sára sọ́lọ́run ọba. Ẹ̀yin kan sára sọ́lọ́run ọba. Ọba tí ó dojú àdúrà tì yín. Ẹ̀yin kan sára sọ́lọ́run ọba. Sọ́lọ́run ọba. Èmi kan sára sọ́lọ́run ọba. Èmi kan sára sọ́lọ́run ọba. Sọ́lọ́run ọba. Èmi kan sára sọ́lọ́run ọba. Èmi kan sára sọ́lọ́run ọba, ọba tí kò dojú àdúrà tì mí. Èmi kan sára sọ́lọ́run ọba. Subhanallah, alhamdulillah, astaghfirullah, la ilaha illallah. Subhanallah, walhamdulillah, astaghfirullah. Wọ́n ní Ọlọ́run tó tóbi. Ọlọ́run bàbá. Ọlọ́run tó tóbi. Ọlọ́run bàbá. Nítorí ayé ò gbà ó fọ́run ṣe ibùgbé. Ọ̀run ò gbà ó fàyè ṣàbò títí sẹ́. Ọlọ́run tó tóbi. Ọlọ́run bá. Ó yá òpópó mọ́kà mọ́ ròrò. Àlùjọ́nà nílé wa. Òpópó mọ́kà mọ́ ròrò. Àlùjọ́nà nílé wa. Òpópó mọ́kà mọ́ ròrò. Àlùjọ́nà nílé wa. Òpópó mọ́kà mọ́ ròrò. Ó yá òun máa fà sálátù ránṣẹ́ ó jàre òun. Òun máa fà sálátù ránṣẹ́. Oh yes, oh yes, oh yes. Òun máa fà sálátù ránṣẹ́ ní tèmi. Òun máa fà sálátù ránṣẹ́. Nítorí ìgbà tẹ ò jẹ́ máa gbé, tẹ ò jẹ́ máa gbé, tẹ ò jẹ́ máa gbé Mẹ́dínà. Òun máa fà sálátù ránṣẹ́. Òun máa fà sálátù ránṣẹ́ ní tèmi. Òun máa fà sálátù ránṣẹ́. Òun máa fà sálátù ránṣẹ́ ní tèmi. Òun máa fà sálátù ránṣẹ́. Nítorí ìgbà tẹ ò jẹ́ máa gbé, tẹ ò jẹ́ máa gbé, tẹ ò jẹ́ máa gbé Mẹ́dínà. Òun máa fà sálátù ránṣẹ́. 1, 2, 3, 4, 5, 6, 7, 9. Aláyọ̀mí ni. Yéyéyé. Aláyọ̀mí ni. Aláyọ̀mí máa ní. Aláyọ̀mí ni. Dádì àmọ́ mi olóríire. Aláyọ̀mí ni. Orísun ayọ̀mí ni. Aláyọ̀mí ni. Yéyéyé. Aláyọ̀mí ni. Aláyọ̀mí máa ní. Aláyọ̀mí ni. Aláyọ̀mí ni. Orísun ayọ̀mí. Aláyọ̀mí ni. Aláyọ̀mí ni. Ìjọ ọmọ lẹ́yìn òwúrọ̀ ní ìjọ. Abiyamọ fẹ̀yìn sọ. Arriba. Ìjọ ọmọ lẹ́yìn òwúrọ̀ ní ìjọ. Abiyamọ fẹ̀yìn sọ. Bàbá sọ̀rọ̀. Ìjọ ọmọ lẹ́yìn òwúrọ̀ ní ìjọ. Abiyamọ fẹ̀yìn sọ. Eré ọmọ lẹ́yìn òwúrọ̀ ní ìṣó. Abiyamọ fẹ̀yìn sọ. Oya kúlú sọ. Abiyamọ fẹ̀yìn sọ. Kúlú sọ. Abiyamọ fẹ̀yìn sọ. Kúlú sọ. Abiyamọ fẹ̀yìn sọ. Kúlú sọ.
mọ́ mi láìpẹ́ láì jìnnà. Say what? Ayọ̀ ní bẹ̀rẹ̀ dé. Láìpẹ́ láì jìnnà. Àwọn wà báyìí. Ọpẹ́ ńlá láìpẹ́ láì jìnnà. Ayọ̀ ní bẹ̀rẹ̀ dé. Láìpẹ́ láì jìnnà. Ẹ ó wá bá mi dúpẹ́. Ó yá mọ́ mi sọ fi jẹ́ wípé a ó jẹ àjẹyó. Oya, oni lau erebe o, erebe lau. Ah, lau erebe o, erebe lau. Daddy, owó lè lẹ́nu, ẹ ò máa yáwó fi ṣe o. Lau erebe o, erebe lau. Sọ́lí 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 Olúwa, sọ́lí. Sọ́lí 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 Olúwa o. Sọ́lí. Ẹ̀yin jọlá Olúwa o. Sọ́lí. Ẹ̀yin jọlá Olúwa. Sọ́lí. Dádì ẹ̀yin jọlá Olúwa. Sọ́lí. Ó yá tó bá wá rí bẹ́ẹ̀ ó ní Subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah. Afghanistan. Subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah. Afghanistan. Àsàlátù ni màá ṣe nílé ayé mi o. Muhammad ni màá tẹ̀lé kí má bàa dùn. Àsàlátù ni màá ṣe. Mo sọ wípé àsàlátù ni màá ṣe nílé ayé mi o. Muhammad ni màá tẹ̀lé kí má bàa dùn. Allah Muhammad, sallallahu Muhammad, sallallahu Muhammad, sallallahu Muhammad. Asalatu, asalatu, Allah Muhammad. Asalatu, asalatu, Allah Muhammad. Yeah, Allah Muhammad, sallallahu Muhammad. Yeah, Allah Muhammad, sallallahu Muhammad. Yeah, asalatu, asalatu, Allah Muhammad. Asalatu, asalatu. Ó yá wá gbọ́ dádì, òpópó mọ́kà mọ́ ròrò. Àlùjọ ọ̀nà nílé wa. Shomi sala. Òpópó mọ́kà mọ́ ròrò. Àlùjọ ọ̀nà nílé wa. Ó yá láìlà ìlàlá Muhammadu Rasulullah. Láìlà ìlàlá Muhammadu Rasulullah. Abẹ́sẹ̀ ní kankan dádì mi ratata ọmọ lọ́la. Bami Bashorun, la ilaha illallah, Muhammadu Rasulullah, 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 la ilaha illallah, Muhammadu Rasulullah. Nadi oni la ilaha illallah, Ọlọ́run má bá yọ wá jẹ́. La ilaha illallah, Ọlọ́run má bá yọ wá jẹ́. Afghanistan. I'm so smart, Dr. From. Àbámá gbèsè ní kòkòrò nínú rẹ̀. La ilaha illallah,
ṣọ́. ìlànà kọ́lọ́ má bayọ̀ rẹ jẹ́. Láìlá ìlànà kọ́lọ́ má bayọ̀ rẹ jẹ́. Ẹ kí bá ṣọ̀run wọn yá òun ọlọ́run má bayọ̀ rẹ jẹ́. Láìlá ìlànà kọ́lọ́ má bayọ̀ rẹ jẹ́. Ẹ bá a gbé. Ibẹ̀ lọ́la jù sí ṣẹ́. Ẹ bá a gbé. Dr. Smart. Ibẹ̀ lọ́la jù sí ṣẹ́. Ṣèbámọ̀ ẹ̀fà wọ́n máa yé jẹ́.